Africa Content TV. Ẹ wo Sanusi títí sí ọba Màlẹ́ńjẹ́ ẹ̀sìn òye tí wọ́n fi síbẹ̀ nígbà lẹ́kọ́ kútu rẹ̀. Èyí tí wọ́n fi síbẹ̀ ní Kánò tí wọ́n fi yọ Sanusi bó ṣe wípé Ọlọ́run ọba kọ́ ló yọ Sanusi gbogbo ibi tó bá dé ọba ní ń jẹ́ èyí tí wọ́n wá òfin dípò rẹ̀ ní Kánò níjọ́ lẹ́gbọ́n tó wí rí Ọlọ́run ní fi ní ìjọba وتنزع الملك ممن تشاء وتعز من تشاء. Ní àbá wá fi òṣèlú fìyàn sọ́ba. Ọ̀tọ̀ lẹni tá a gbọ́lá fún. Ọ̀tọ̀ ní ẹni tí àwọn olóṣèlú gbèrú fún. Yóò máa jọba lóòótọ́, yóò sì máa dádé. Ṣùgbọ́n mi máa ń lọ níta gbangba ẹ̀ ní ìmọ̀ àpọ́bá ni.